ǹjẹ́ àwọn ẹgbẹ́ ADC yìí kò ti kó bá ara wọn báyìí? Àwọn ẹgbẹ́ òṣèlú ADC ní ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ. Ọ̀rọ̀ náà bí ìgbà tí èèyàn bá ń tan ara ẹ̀ jẹ ló máa ń rí. Ọ̀rọ̀ náà ni pé wọn yóò ní ẹgbẹ́ òṣèlú ADC, àwọn ni olórí ẹgbẹ́ alátakò ní Nàìjíríà. Àwọn nìkan ni àwọn lágbára láti lè gbàjọba kúrò lọ́wọ́ Tinubu àtàwọn ọmọ APC gbogbo. Nasiru El-Rufai ṣẹ̀ṣẹ̀ tún sọ ọ̀rọ̀ náà láìpẹ́ yìí ni pé ẹgbẹ́ ADC ni aṣáájú ẹgbẹ́ àwọn alátakò, àti pé nítorí pé òun wà nínú ẹgbẹ́ náà ni wọ́n ṣe mú òun pamọ́ kí wọ́n lè pa ẹnu òun mọ́ ni. Ká má purọ́ ká má ṣèké o, nígbà tí ẹgbẹ́ náà kọ́ bẹ̀rẹ̀, bó ṣe rí lọ́kàn àwọn èèyàn púpọ̀ nìyẹn pé ẹgbẹ́ ADC ni yóò borí lọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó kù, tí gbogbo èèyàn sì ń rò pé ẹgbẹ́ náà yóò fìyà jẹ APC, wọ́n sì lè gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìyẹn nítorí báwọn aṣáájú wọn ṣe múra kankan nígbà náà ni o, àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú bébà àti sórí ayélujára. Ṣùgbọ́n bí ẹgbẹ́ náà ti ń lọ ni wọ́n ń jábọ́ díẹ̀díẹ̀, tí aṣọ iyì àti tìbẹ̀rù tó wà lára wọn bẹ̀rẹ̀ sí í fàya. Nígbà tí yóò sì fi tó oṣù 6 tí wọ́n bẹ̀rẹ̀ kinní náà, ó ti hàn pé ẹgbẹ́ náà ò ní lọ síbì kan. A ò mọ̀ ṣá o, wọ́n lè yí nǹkan padà fúnra wọn ní bírí tó kù yìí. Àmọ́ bó bá jẹ́ bó ti ṣe wà yìí ni, kò síbi tí ADC yìí ń lọ o. Bẹ́ẹ̀ ni wọn kò fi ọgbọ́n ṣe kinní náà rárá ni. Bó bá jẹ́ wọ́n fọgbọ́n ṣe, tó jẹ́ wọ́n ronú láti gbàjọba nítorí aráàlú tí kì í ṣe nítorí tara tiwọn nìkan ni, bí wọ́n ti rò pé kí ẹgbẹ́ náà rí ni ìbárí o. Ìdí ni pé gbogbo ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ yìí, àwọn gómìnà PDP tí wọ́n ń rìn kiri nígbà náà, tí wọn kò sì tí ì mọ èyí tí wọ́n fẹ́ ṣe, inú ADC yìí ni wọn ìbá rọ́ wá. Bó bá ṣe pé wọ́n tò ètò náà dáadáa, kò sí èyí tí ìbá lọ sínú APC nínú wọn. Níbi tí ADC ti fẹ́ẹ̀lì nìyẹn. Bẹ́ẹ̀ àyè ṣí sílẹ̀ fún wọn dáadáa o. Àwọn ni wọ́n fi ìwọra àti ìmọ̀tara wọn nìkan bà àyè náà jẹ́, tí wọ́n sì jẹ́ kí ẹgbẹ́ APC dá wọn jókòó, tó sọ wọ́n di arọ. Nígbà téèyàn bá wo iye àwọn gómìnà PDP tí wọ́n rọ́wọ́ inú APC lọ lẹ́yìn tí wọ́n dá ẹgbẹ́ ADC sílẹ̀, tọ̀hún ìbá mọ̀ pé níbi tí ẹgbẹ́ ADC ti ṣì í gan nìyẹn. Báwo ni ìbá ti rí kó jẹ́ inú ADC ní àwọn gómìnà PDP tẹ́lẹ̀ tí wọ́n wà nílẹ̀ Haúsá gbà lọ, àti ti àwọn ilẹ̀ Ìgbò náà? Ṣìbáṣìbo tí ìbá bá àwọn APC tó ń ṣèjọba ìbá ti ṣe fẹnusọ. Bí èèyàn bá sì ka iye àwọn gómìnà yìí àti àwọn aṣòfin tí wọ́n ti fẹsẹ̀ ara wọn rìn wọ inú ẹgbẹ́ òṣèlú APC, tọ̀hún yóò mọ̀ pé kò sí kinní kan nílẹ̀ tí wọ́n tún fẹ́ mú. Àdánwò kan náà ló ń bá ADC jà. Àdánwò náà kò sì fi wọ́n sílẹ̀. Kí àdánwò náà sì tó fi wọ́n sílẹ̀, ó dìgbà tí wọ́n bá jábọ́ pátá nínú ìbò tó ń bọ̀ yìí. Nítorí ní tòótọ́ kò sí àpẹẹrẹ pé ẹgbẹ́ ADC múra láti kópa nínú àwọn ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú wọ̀nyí, pàápàá ìbò ààrẹ. Àdánwò tó sì bá wọn náà ni àdánwò Àtíkù Abubakar àti ti Peter Obi. Àwọn méjèèjì yìí ni wàhálà wọn nínú ẹgbẹ́ ADC. Bí kò bá sí tàwọn ni, ó ṣeéṣe kí ẹgbẹ́ náà ti lọ jù báyìí lọ, kí àwọn èèyàn sì ní àgbójúlé gidi nínú wọn. Bẹ́ẹ̀ ni wàhálà tí Obi lè kó bá ẹgbẹ́ ADC kò tó èyí tí Àtíkù ń kó bá ẹgbẹ́ náà. Ohun tí ọ̀pọ̀ àwọn òṣèlú tí wọn ìbá sá wọnú ẹgbẹ́ náà sá fún ni Àtíkù, nítorí wọ́n mọ̀ pé ohun tí yóò bá ẹgbẹ́ ADC yóò burú ju èyí tó bá ẹgbẹ́ PDP lọ. Bó bá ṣe pé nígbàrà tí wọ́n dá ADC sílẹ̀ ni Àtíkù ti jáde tó ní òun wá láti ṣe àtìlẹ́yìn fún ẹni yòówù tó bá fẹ́ du ipò ààrẹ láti ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò ni, kí àwọn lè gbàjọba kúrò lọ́wọ́ APC, àti pé òun ò ní kópa nínú ìbò náà ju kí òun ṣe àtìlẹ́yìn lọ. Àwọn gómìnà, àwọn aṣòfin àti àwọn èèyàn ńlá gidi nídìí òṣèlú tí ìbá rọ́wọ́ inú ẹgbẹ́ ADC yìí kò ní níye o. Títí di bí a ti ṣe ń wí yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì fẹ́ wọ inú ẹgbẹ́ náà, àmọ́ ọ̀rọ̀ Àtíkù yìí ló ń fà wọ́n sẹ́yìn ni. Púpọ̀ nínú àwọn èèyàn náà ni wọ́n fẹ́ Peter Obi, àmọ́ àwọn náà kò lè wọnú ADC nítorí wọ́n mọ̀ pé bí Obi kò bá gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà, ìyẹn tí ẹgbẹ́ náà kò bá fà á kalẹ̀ láti du ipò ààrẹ, kò sígbà tí ọkùnrin olóṣèlú náà kò lè bẹ́ jáde. Tó bá sì bẹ́ jáde, kò sí ohun tí àwọn yóò tún máa dúró ṣe. Ohun tí àwọn yìí ń ṣe ni pé ó sàn kí àwọn dúró kí àwọn máa wòye ọ̀rọ̀ títí dìgbà tí ADC yóò fi dìbò abẹ́lé wọn.
níbi tí nǹkan ti bọ́lálẹ̀ fún wọn nínú ADC rèé o. ẹgbẹ́ tó bá fẹ́ gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ tó wà nílé agbára tó ń ṣèjọba lọ́wọ́ kì í ṣe bí èdè àìyedè yóò ti gbilẹ̀ nínú ẹgbẹ́ náà rèé tí wọn yóò máa ṣe ségesège títí tí ilẹ̀ yóò fi mọ́ olóró wọn sí gbangba. lórí ayélujára nìkan ni ariwo ADC pọ̀ sí, kò sẹ́ni tó mọ pàtó wọn tàbí ibi tí wọ́n gbilẹ̀ sí gan. àwọn tí wọ́n sì wá láti fi ẹgbẹ́ náà lélẹ̀ yìí, àwọn bíi Àtíkù, El-Rufai, Raufu Arẹ́gbẹ́ṣọlá, ohun tí àwọn fọkàn sí ni pé bí wọ́n ti ṣe tí wọ́n dá ẹgbẹ́ APC sílẹ̀ ní 2013 àti bí ẹgbẹ́ APC ṣe tètè rí àwọn èèyàn ńláńlá kó sínú ẹ̀, bẹ́ẹ̀ náà ni ADC yìí yóò rí tí àwọn yóò sì gbàjọba. àmọ́ gbogbo ọ̀nà tí APC tọ̀ nígbà náà kọ́ ni ADC ń tọ̀ yìí o. fúnra wọn sì ti múra ìjákulẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni. yàtọ̀ sí àwọn olóṣèlú ńlá méjì gbòógì tí wọ́n ṣáájú ìdásílẹ̀ APC, ìyẹn Bọ́lá Tinubu àti Muhammadu Buhari, gbogbo gómìnà ẹgbẹ́ òṣèlú ACN ìgbà náà pátá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà PDP tí Àtíkù, Bukola Saraki àti Rabiu Kwankwaso kó jáde kúrò nínú ẹgbẹ́ náà pẹ̀lú àwọn aṣòfin wọn ti mú kí APC ní gbòǹgbò gidi látilẹ̀, ohun tó sì jẹ́ kó bọ́ lọ́wọ́ afẹ́fẹ́ líle nìyẹn. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ náà kò síjà tàbí èdè àìyedè kan lórí ẹni tí yóò du ipò ààrẹ. gbogbo wọn ti jọ fọkàn sí pé ẹni yòówù tó bá já mọ́ lọ́wọ́ ni, bí kò sì di nígbà tí àsìkò ìbò abẹ́lé súnmọ́lé kò sẹ́ni tó gbé èdè àìyedè kan láàrin àwọn aṣáájú ẹgbẹ́ náà rárá. àmọ́ ti ADC yìí kò rí bẹ́ẹ̀ o. láti ìbẹ̀rẹ̀ ni wàhálà ti ń bá wọn. gbogbo ìjà lórí ta ló lẹgbẹ́ ọ̀hún gan-an, gbogbo tìkọ̀tìkọ̀ tí Àtíkù fúnra ẹ̀ ń ṣe kó tó fi orúkọ ara ẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ yìí, gbogbo ìfàsẹ́yìn tí Peter Obi ṣe kó tó wọnú ẹgbẹ́ ADC, gbogbo ẹ̀ ló mú ìpalára bá ẹgbẹ́ wọn kí wọ́n tó ẹ̀ tó jókòó ọ̀rọ̀ sísọ rárá. kìnìún náà kò sì fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ títí bí a ṣe ń wí yìí o, àfi bí ìgbà tí ẹgbẹ́ ADC léfòó lórí omi tó ń jò wèrèwèrè kiri. àwọn kan yóò sọ pé nítorí tí ìjọba APC ń fi àwọn agbófinró halẹ̀ mọ́ àwọn èèyàn ADC yìí ló kó wàhálà bá wọn. ìyẹn nítorí tí àwọn EFCC mú Nasiru El-Rufai, tí àwọn ICPC pẹ̀lú DSS náà sì ń lé kiri, àti bí wọ́n ṣe mú Abubakar Malami náà tí wọ́n gbá sí tìmọ́lé, pé ohun tó ṣe àkóbá fún ẹgbẹ́ náà nìyẹn. rárá o, àwọn mẹ́ta tí àwọn agbófinró ìjọba yìí ń mú kò yẹ kó dá ADC dúró láti di ẹgbẹ́ ńlá. àkọ́kọ́ ni pé wọn kò mú alága ẹgbẹ́ náà David Mark, wọn kò sì mú akọ̀wé wọn Raufu Arẹ́gbẹ́ṣọlá. bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà olóṣèlú míì tún wà níbẹ̀ bíi Rotimi Amechi, John Odige Oyegun, bẹ́ẹ̀ ni Àtíkù fúnra ẹ̀ pẹ̀lú Peter Obi àtàwọn míì. bó bá sì jẹ́ ẹgbẹ́ ADC ti rẹ́sẹ̀ múlẹ̀ tó bí wọ́n ti ń pariwo ara wọn lórí ayélujára ni, àti gba àwọn èèyàn náà sílẹ̀ kò lè le tó báyìí fún wọn. ṣùgbọ́n kókó tó wà nídìí ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀ àwọn olóṣèlú tí wọ́n wà nínú ADC pàápàá kò fẹ́ ṣe iṣẹ́ kankan fún Àtíkù. wọ́n fẹ́ kó fẹnu ara ẹ̀ sọ pé òun kò du ipò ààrẹ, torí wọ́n mọ̀ pé tó bá ti ní òun fẹ́ dupò yìí, ọjọ́ tí wọ́n bá ti dìbò abẹ́lé tó bá ti wọlé, lọ́jọ́ náà lẹ́gbẹ́ náà yóò túká. kódà bí kò wọlé, tí wọ́n bá fi tilẹ̀ jọ fà á pẹ̀lú Peter Obi títí kí náà fi jámọ́ Obi fún rẹ̀ lọ́wọ́, Àtíkù yóò mì sẹ́yìn, ẹgbẹ́ náà yóò sì túká padà náà ni. àwọn èèyàn yóò máa béèrè pé kí ni ìdí tí àwọn ìjọba Tinubu náà fi mú àwọn alátakò wọn bíi El-Rufai àti Malami. ṣé bí ohun tí wọ́n fi òṣèlú Nàìjíríà ṣe náà nìyẹn? gbogbo wọn ló sì mọ̀ bẹ́ẹ̀. kò sí ẹni tí kò mọ̀ pé ọ̀pọ̀ olóṣèlú tí a ní ni wọ́n ń jí owó ìlú kó. kò sì sí ẹnìkan tó ṣe gómìnà ní Nàìjíríà tàbí tó ṣe mínísítà tàbí aṣòfin tí ẹ ó tú ìdí ẹ̀ wò tí ẹ kò ní kan ìjẹkújẹ títọ̀hún ti jẹ. ṣé àwa aráàlú náà yóò sọ pé a kò mọ̀ pé olè ní púpọ̀ nínú wọn ń jà nílé ìjọba ni? kódà àwọn tí wọ́n ń bá ṣèjọba máa ń fààyè sílẹ̀ fún àwọn olóṣèlú tó bá wà nípò báyìí láti kó owó jẹ nítorí kí wọ́n lè fi mú wọn lọ́jọ́ iwájú báyìí náà ni. bí El-Rufai kò bá kówó jẹ, kí ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin Kaduna yóò gbé ìgbìmọ̀ oníwádìí dìde tí wọn yóò sì dá a lẹ́bi sí pé ó kó owó àwọn ará ìpínlẹ̀ náà jẹ. Malami kò nílé méjì nígbà tí Buhari yóò fi í ṣe mínísítà, àmọ́ nígbà tó kúrò níbẹ̀ tán, ilé tó nìkan ní tó odidi abúlé kan. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni òtẹ́ẹ̀lì rẹpẹtẹ tó kọ́ àti àwọn nǹkan lówó ńláńlá míì tó ṣe. àbí ilé ẹ̀ tó kún Àbújá ni a ó máa kà ní tàbí tàwọn ibòmíì.
ṣé àwọn EFCC ni kò mọ̀ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ilé níbẹ̀ ni àbí àwọn DSS? wọ́n mọ̀ dáadáa, ṣùgbọ́n ó dìgbà tí lílò bá kan àwọn ohun tí wọ́n ṣe wọ̀nyí kíjọba tó fà á jáde fún wọn. bó bá ṣe pé owó rẹpẹtẹ kò sọnù lábẹ́ ìjọba El-Rufai, kí ni wọn yóò pè é lólè sí? kí ni wọn ìbá sì torí ẹ̀ mú? tàbí tí Màlàmí kò bá jí owó kó títí débi pé ó ń ta àwọn ọjà tí EFCC gbà lọ́wọ́ àwọn ọ̀daràn fúnra ẹ̀, tó sì ń kó owó tó bá gbà nídìí ẹ̀mí, ta ni ìbá sọ pé níbo ni yóò gbà nírú àsìkò yìí? àmọ́ lára ohun tí ìjọba tó bá wà nípò máa ń lò láti fi gbá àwọn alátakò wọn sọ́dọ̀ ara wọn ní tipátipá nìyẹn. ṣé Yàyà Bello ni kò lẹ́jọ́ lọ́dọ̀ àwọn EFCC ni àbí Ayọ̀délé Fáyọ̀ṣe? ó wá dìgbà wo tí ẹ ti rí wọn tí wọ́n tako ìjọba Tinubu? ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n ń wọ inú APC lónìí yìí, ọ̀pọ̀ àwọn aṣòfin àti àwọn míì tí wọn kò rí ibòmíì lọ ju inú APC lọ, ṣebí wọ́n mọ̀ pé ibi tí àṣírí àwọn ti lè bò níbẹ̀ làwọn lọ yẹn. ẹni tó bá jalè tàbí tó ti kó owó ńlá jẹ tó bá wá ń bá ẹgbẹ́ tó ń ṣèjọba ṣe àtakò, wọn yóò gbé fáìlì ẹ̀ jáde ni. bẹ́ẹ̀ ni kò ní jẹ́ irọ́ ni wọ́n pamọ́. gbogbo ohun tó bá ṣe ni wọn yóò kàn nínú fáìlì, wọn yóò kàn máa bá a kà á jáde ni. ìyẹn ni yóò sì ṣe dàbí pé àwọn ìjọba kàn fẹ́ fìyà jẹ tọ̀hún ni. àmọ́ kókó ibẹ̀ ni pé òun ló ṣe kinní náà. bí kò bá ṣe é wọn kò lè mú un. bí àwọn èèyàn ADC yìí kò bá hùwà ìbàjẹ́ tẹ́lẹ̀, kò sẹ́ni tí ìbá mú wọn. ṣùgbọ́n bí a ti ń wí tẹ́lẹ̀, kì í ṣe àwọn yìí nìkan ni wọ́n wà nínú ADC. àwọn olóṣèlú ńláńlá míì wà níbẹ̀. àmọ́ ìṣòro tí ẹgbẹ́ wọn ní ni Àtíkù pẹ̀lú Òbí. ohun tó ń lé àwọn míì sẹ́yìn rèé, tí kò sì jẹ́ kí àwọn tí wọ́n ti wà nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ fẹ́ fi taratara ṣiṣẹ́ fún ẹgbẹ́ wọn. ọ̀pọ̀ ni yóò ti bá Àtíkù sọ̀rọ̀ ní kọ̀rọ̀, ọ̀pọ̀ ni yóò sì ti bá a sọ̀rọ̀ ní gbangba. àmọ́ Àtíkù kò ṣetán láti gbà pé òun kọ́ ni ipò ààrẹ tọ́ sí. ìgbàgbọ́ tó sì ní nínú pé òun yóò di ààrẹ Nàìjíríà lọ́jọ́ kan, ibi tó ti rí irú ìgbàgbọ́ bẹ́ẹ̀, Ọlọ́run àti òun nìkan ló jọmọ o. bẹ́ẹ̀ bó bá ṣe ọwọ́ tí Àtíkù wà yìí náà ni yóò wà, yóò ṣòro fún ADC láti kọjá lọ síbì kan. ìbò abẹ́lé ni wọ́n ní kí wọ́n dì láàrin oṣù kẹrin sí oṣù karùn-ún ọdún yìí. ṣé ADC ti gbáradì tó bẹ́ẹ̀ láti dìbò náà ni? gbogbo ìgbà tí wọ́n ń ṣa orúkọ àwọn ọmọ ẹgbẹ́ jọ tí ADC bá ṣe bẹ́ẹ̀, ìjà lórí ẹni tó fẹ́ du ipò ààrẹ láti ìbẹ̀rẹ̀ látìgbà náà ni wọ́n ń jà, tí wọn kò sì tí ì yanjú ẹ̀ títí di àsìkò yìí. bí ADC bá fẹ́ mú kinní kan lásìkò ìbò tó ń bọ̀ yìí, àfi kí wọ́n yá tètè tún ilé ara wọn tò kíákíá. kí Àtíkù jáde kó ní òun ò du ipò ààrẹ, òun yóò ṣe àtìlẹ́yìn fún Òbí tàbí ẹlòmíín. ọ̀pọ̀ ọmọ Nàìjíríà kò fẹ́ gbọ́ pé ẹnìkan yóò jáde láti ilẹ̀ Haúsá pé òun fẹ́ du ipò ààrẹ lásìkò yìí. bó bá sì jẹ́ ohun tí Àtíkù fi dandan lérèé, òun nìkan ni yóò padà kù nínú ADC náà láìpẹ́ rárá, tí àwọn ẹgbẹ́ òṣèlú míì yóò sì kọjá lára wọn. bí ADC bá fẹ́ mú kinní kan lásìkò ìbò yìí, ẹ bára yín sọ̀rọ̀ o, ẹ tún lé yín tò kí ẹ sì fa ẹni gidi kalẹ̀ láàrin ẹgbẹ́ yín. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC àti ìbò gbogbogbò tó ń bọ̀ láìpẹ́ yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.